Ah, nǹkan tí mò ń sọ rè o, nǹkan tí mò ń sọ rè o, nǹkan tí mò ń sọ leléyìí o. Ṣé ẹ ti rí nǹkan tí mò ń sọ? Ẹ jọ̀ọ́, babaláwo orí ò gbọdọ̀ kú o. Babaláwo orí ò gbọdọ̀ kú o. Hey, ẹ̀yin ọmọ Yorùbá, ẹ dìde sọ̀rọ̀ yìí o. Ẹ̀yin Theatre Association, ẹ dìde sọ̀rọ̀ yìí o. Babaláwo orí ò gbọdọ̀ kú o. Ó ti di ẹ̀ẹ̀mejì sí tí mo ti ń gbọ́ pé máa yìí ó ń faint. Wọ́n rush ẹ̀ padà sí hospital. Tó fi hàn wípé injury yẹn ò ṣe injury kékeré o. N tó ṣẹlẹ̀ sí máa yẹn kò ń ṣe nǹkan kékeré o. Hey, ẹ̀yin Theatre Association, ẹ dìde o. Ẹ dìde sọ̀rọ̀ yìí o. Ẹ jẹ́ ká tọ́jú bàbá yìí o. Bàbá yìí ò gbọdọ̀ kú o. Ìkànnù àwọn ológo ilẹ̀ Yorùbá, ìkànnù àwọn ológo theatre industry, òun ló tún ti fẹ́ lọ yìí o. Ẹ jọ̀ọ́, ẹ má jẹ́ kó yẹ kí nígbà tó bá lọ tán la máa tán kándú ẹlẹ́yà kan o, la máa tán kándú òṣì kan o. Ẹ jọ̀ọ́, ẹ jẹ́ ká gbárùkù ti máa yìí o. Ẹ̀yin Yorùbá theatre practitioner, ẹ jẹ́ ká gbárùkù ti máa yìí o. Ẹ jọ̀ọ́, ẹ dìde o. Ṣé rí ibi tọ́rọ̀ yìí gbé dé báyìí? Ẹ jọ̀ọ́, ẹ jẹ́ ká yọ ọmọ ẹgbẹ́ mi ni, kò kí ń ṣe ọmọ ẹgbẹ́ mi ni. Kákọ́sì mi ló wà, kò sí ní kákọ́sì títí tèmi. Ẹ jẹ́ ká yọ kù. As long tó bá ti jẹ́ òṣèré tíátà ni, gbogbo ọmọ tíátà pátápátá ni nǹkan tó bá ṣẹlẹ̀ sí kàn. Àtọkùnrin o, àtobìnrin o, àtọmọdé o, àtàgbàlagbà o, gbogbo wa ló jọ kàn. As long tó bá ti jẹ́ pé ìkànnù òṣèré ọmọ tíátà ni, gbogbo wa ló jọ kàn. Ẹ fi pé kò sí ní kákọ́sì mi, ANTP ló wà, Tampa lèmi wà, Tampa lòun wà, ANTP lèmi wà. Ẹ jọ̀ọ́, ẹ jẹ́ ká fi gbogbo yẹn sílẹ̀. Theatre is a theatre. Under one umbrella kan la wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó tó di pé a bẹ̀rẹ̀ sí ní pín yẹlẹyẹlẹ. Ẹnu dẹ̀ ń kùn wá ń ta o. Ọlọ́run, ẹnu ń kùn wá ń ta gan. Ẹnu ń kùn wá ń ta gan. Ẹ̀yin ọ̀gá wa, ẹ pè pàdé. Ẹ̀yin ọ̀gá wa, ẹ pè pàdé. Ẹnu ń kùn wá ń ta gan. Ọlọ́run, ẹnu ń kùn wá ń ta gan. A kì í support ara wa. A máa ń pín division yẹn sí ọ̀tọ̀ọ̀tọ̀. Abẹ́òkúta zone lélẹ́yìí, Èkó zone làwa, Ìjẹ̀bú zone lẹ́yìn, Òṣogbo zone àwọn eléyìí. Tí nǹkan bá ṣẹlẹ̀ lóṣogbo kò kárí Èkó, tí nǹkan bá ṣẹlẹ̀ Abẹ́òkúta kò kárí Oǹdó. Kò yẹ kó rí bẹ́ẹ̀ o. Ẹ jọ̀ọ́ torí t'Ọlọ́run, kò yẹ kó rí bẹ́ẹ̀ o. Ẹ jẹ́ ká yọ ìwà yẹn kó nínú wa tíátà. Kò yẹ kó rí bẹ́ẹ̀. Ok, ẹ jẹ́ kí n bá sọ̀kan fún yín. Ṣé ẹ tún wá mọ̀ pé àtolórin àtòní tíátà under umbrella kan náà ni gbogbo wa jọ wà? Tẹ́ ẹ bá tún fẹ́ agree pẹ̀lú mi, or tẹ́ ẹ bá tún ní agree pẹ̀lú mi, under umbrella kan náà ni gbogbo wa jọ wà. Àtolórin àtòní tíátà under umbrella kan náà ni gbogbo wa jọ wà. Nǹkan tó bá ṣẹlẹ̀ sí olórin ó ṣẹlẹ̀ sí oní tíátà. Nǹkan tó bá ṣẹlẹ̀ sí oní tíátà ó ṣẹlẹ̀ sí olórin. Bó ṣe fi ẹnu àbùkù kan àwọn oní tíátà ní àsìkò tí Mohbad kú yẹn, lásìkò tó lọ́hún pé Mohbad sọ́dọ̀ yẹn, bó ṣe fẹnu kan àwọn oní tíátà kò dáa rárá, kò dáa tọ́. Mi ò kàn náǹfààní àti dá sí nígbà yẹn ni. Nígbà tó lọ́hún pé Mohbad sọ́dọ̀ yẹn, bí àwọn oní tíátà ò ṣe dìde rárá tí wọn ò dá sí rárá kò dáa. Wọ́n dẹ̀ fàbùkù yẹn kàn wá gan. Mo dẹ̀ mọ̀ pé ọ̀pọ̀ wọn gàwa máa gbọ́. Wọ́n fàbùkù yẹn kàn wá gan tí kò dẹ̀ dáa. Ó yẹ kí gbogbo wa dìde ni. Olórin àtòní tíátà ọmọ ìyá kan lọ́jọ́ gbogbo wa, under umbrella kan náà gbogbo wa jọ wà. Nǹkan tó bá ti ṣẹlẹ̀ sí olórin ó ti ṣẹlẹ̀ sí oní tíátà. Nǹkan tó bá ti ṣẹlẹ̀ sí oní tíátà ó ti ṣẹlẹ̀ sí olórin. Ṣé a kì í lo olórin nínú tíátà ni? Ṣé ọmọ tíátà ò kì í jó fún olórin ni? So why tẹ wá ṣe ń differentiate ẹ̀? Why tẹ ṣe ń differentiate ẹ̀? Ìgbà iná wá rí fásitì wá sí pé ìgbà tí nǹkan tó ṣẹlẹ̀ sí Mohbad ṣẹlẹ̀ sí àwọn ọmọ ní tíátà ò dìde o. But nígbà tí ọmọdé méjì tí nǹkan ṣẹlẹ̀ sí ní ṣé Èkìtì ni àbíbo ló ti lọ sí pati yẹn náà tán ni wọ́n yìnbọn ìbọn balẹ̀ or something like that. Wọ́n lẹ́sẹ̀ lẹ́kẹ̀tẹ̀ ní àwọn Ọdúnládé nǹkan kan gbogbo wọn ti ń pe IG, wọ́n ti ń pe commissioner, wọ́n ti ń ṣàwo. Wọ́n ní bó ṣe dìde sí ọmọdé méjì, ṣé tó bá dìde bẹ́ẹ̀ sí Mohbad náà ṣó bàdì ni? Wọ́n bá bùkún yẹn kàn wá ń gbà yẹn. But mi rò pé àwọn ọ̀gá wa rí nǹkan kan ṣe sí ọ̀rọ̀ yẹn. Now láwo orí ìtúlélẹ́ yìí o, máa yí o gbọ́dọ̀ kú o, máa yí o gbọ́dọ̀ kú o. Ẹ̀yin ọmọ Yorùbá, máa yí o gbọ́dọ̀ kú o. Ẹ̀yin ọmọ tíátà, máa yí o gbọ́dọ̀ kú o. Ẹ̀yin olórin, máa yí o gbọ́dọ̀ kú o. Lótìtọ́ àti lódodo nínú ìwádìí mi, mo tún gbọ́ wípé nígbà tí àwọn ọlọ́pàá tí wọ́n invite Koko Zaria sí àgọ́ wọn, tí wọ́n fi ọ̀rọ̀ wá lẹ́nu wò, wọ́n ló jẹ́ kó yé wọn wípé lótìtọ́ àti lódodo òun ò mọ nǹkan kan nípa ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí babaláwo rí. Lótìtọ́ kò sẹ́ni tí ọ̀rọ̀ yìí ò ní rú lójú. But wọ́n ní Alhaji Koko Zaria ó tún tẹ̀síwájú débi wípé ó fi àlùkùránì búra. Nígbà tí mo gbọ́ pé ó fi àlùkùránì búra, Alhaji Koko Zaria ẹni tí mo dẹ̀ mọ̀ dáadáa ni, mùsùlùmí ni, ó níbẹ̀rù Ọlọ́run lọ́kàn. Kí Alhaji Koko Zaria kó tó lè fi àlùkùránì búra, dájúdájú pé kò mọ̀ nǹkan pa ènìyàn.
tó fi lè fi àlùkùránì búra dájúdájú pé kò mọ kankan pẹ̀lú because ó mọ implication ẹ̀ ìwọ tó bá jẹ́ ọmọ mùsùlùmí dáadáa ó mọ implication kó fi àlùkùránì búra I'm telling you tó fi lè mú Alhaji Koko Zaria tó fi àlùkùránì búra mo ní 95% pé wọn mọ kankan pẹ̀lú tán àmọ́ Alhaji Koko Zaria ẹ̀bẹ̀ kan ni mo wá fẹ́ bẹ̀ yín bí mo ṣe sọ síwájú nínú first video tí mo kọ́kọ́ ṣe mo ní mo nífẹ̀ẹ́ yín gan mi ò gbàdúrà kí nǹkan kan ṣe yín nǹkan kò dẹ̀ ní ṣe yín lágbára Ọlọ́run nǹkan kò ní ṣe yín ṣé rí orúkọ yín ti tàn gan lórí ọ̀rọ̀ yìí jù orúkọ yín ti tàn lórí ọ̀rọ̀ yìí jù ṣé wàá mọ nǹkan tí èmi wá ń bẹ̀ yín fún tí mò ń bẹ̀ yín fún Alhaji Koko Zaria tí mò ń bẹ̀ yín fún ẹ jọ̀ọ́ ẹ̀yin olólùfẹ́ mi ẹ bá mi tún ṣíà fídíò yìí kó dé ọ̀dọ̀ Alhaji Koko Zaria nǹkan kan tèmi tó wá ń bẹ̀ Alhaji Koko Zaria fún ni pé ẹni tó sọ wípé ó bógò lórí babaláwo rí wọ́n ní kó tó bógò lórí máyì wọ́n ló béèrè pé ṣé Láwórì nìyẹn wọ́n náà àwọn èèyàn dẹ̀ dá lóhùn pé yes Láwórì nìyẹn the next thing gbósà ni wọ́n gbó lórí ẹ̀ fine tí wọ́n bá sọ wípé Alhaji Koko Zaria bá sọ pé àwọn ò mọ ẹni yẹn kò sí bó ṣe lè burú tó ẹjọ́ nítorí tọ́lọ́run Alhaji Koko Zaria kò sí bó ṣe lè burú tó ní gbogbo àwọn ọmọ yín tó wà ní agbo ní ọjọ́ yẹn a máa rí méjì àbí mẹ́ta tó mú ẹni tá à ń sọ yìí a máa rí méjì àbí mẹ́ta tó mú ẹni tó ṣe iṣẹ́ yìí ẹ bá mi lo gbogbo agbára yín gbogbo agbára tọ́lọ́run bá fún yín ẹ bá wa lò kán wá ẹni yìí jáde ká mọ nǹkan tó pa òun àti Láwórì pọ̀ ṣé ìdí tí mo ṣe sọ gbogbo ọ̀rọ̀ yìí ni pé kí orúkọ titi yín kó lè fọ̀ mọ́ nínú ọ̀rọ̀ yìí torí sì tọ́wọ́ máa sọ Koko Zaria ló pe Láwórì o Koko Zaria ló ní kó wá o ìgbà tó kó yọ lọ Koko Zaria o òun náà fọ́ kinní mọ́ lórí o orúkọ yín sì ń ríngì bẹ́ẹ̀ kórúkọ yín wálé out completely ẹ jọ Ọlọ́run á dẹ̀ fún yín ṣe ẹ bá wa wá máa yẹn jáde mo mọ̀ pé tẹ́ bá da àwọn boys yín síta tẹ́ bá da àwọn boys yín síta wọ́n máa wá máa yẹn jáde tó ń bá ti wá máa yẹn jáde ẹ jẹ́ káwọn ọmọ Nàìjíríà béèrè lọ́pẹ́ kí ló rí lọ́bẹ̀ tó fi wá ọwọ́ kí ni Láwórì ṣe fún ẹ tó fi jẹ́ pé the next thing to deserve ni pé kò fọ́gò lórí ẹ ẹ jẹ́ káwọn agbófinró kí wọ́n handle case yẹn ẹ fà láwọn agbófinró lọ́wọ́ so tẹ́ ẹ bá ti ṣe bẹ́ẹ̀ Alhaji Koko Zaria ẹ ti yọ ọwọ́ tí ẹ̀yin ti clean orúkọ yín ò ní sí bẹ́ẹ̀ mọ́ because bọ́wọ́ yìí ṣe ń lọ yìí sìn kò sí bọ́ ṣe máa porí ajá tán ní porí kòkò tán fi ṣe o èmi dẹ̀ nífẹ̀ẹ́ yín mi ò fẹ́ kí nǹkan kan ṣe yín ẹ mọ̀ pa mọ́ra dáadáa mi ò fẹ́ kí nǹkan kan ṣe yín mi ò dẹ̀ fẹ́ bí orúkọ tó orúkọ dáwọn máa tàn kó máa tàn sí dáadáa kó máa tàn sí dáadáa Zaria ṣe nǹkan báyìí bí ó help wọn bí ó kọ́ iléeṣẹ́ fún wọn bí ó kọ́ school fún wọn bí ó help ọmọ aláìní bí nǹkan tí mo fẹ́ máa gbọ́ orúkọ yín sí nìyẹn nǹkan dáadáa mo fẹ́ máa gbọ́ orúkọ yín sí ẹ jọ mo mọ̀ wípé ẹ lè ṣe Ọlọ́run á dẹ̀ fún yín ṣe ẹ jẹ́ kán wá ẹni yẹn jáde ẹ jẹ́ kán wá jáde tó bá ti wá jáde ẹ̀yin ti free orúkọ yín ti out ọ̀rọ̀ yẹn so òun ló wá kù tí ìjọba máa bá wa dípé kí ló ṣẹlẹ̀ láàrin wa àti Láwórì sọ fún wa náà jẹ́ ká mọ nǹkan tó ṣẹlẹ̀ ẹ̀yin olólùfẹ́ mi ẹ bá mi share fídíò yìí ẹ bá mi subscribe sí Ẹlẹ́yẹlé Global TV on YouTube ẹ bá mi comment ẹ dẹ̀ bá mi tẹ like ẹ fèrè ọkàn yín hàn ṣé nǹkan tí mò ń sọ yìí so make sense àbí kò make sense torí wọ́n ní Alhaji Koko Zaria ó ti fi àlùkùránì búra tí mo dẹ̀ mọ̀ wípé Koko Zaria ò ní fi àlùkùránì búra lórí irọ́ kò mọ nǹkan kan pa ènìyàn lóòótọ́ ẹ jẹ́ ká gbà pé kíní yẹn ṣe sábàbí ni but Alhaji Koko náà ni mo tún wá ń bẹ̀ pé kán bá wa wá ẹni yẹn jáde tó wọ́n ní ẹni yẹn béèrè pé ṣé bàbá Láwórì nìyẹn wọ́n náà àwọn èèyàn dẹ̀ dá lóhùn pé yes bàbá Láwórì nìyẹn the next thing gbàngàn ẹ jọ tẹ́ bá ti bá wa wá ẹni yẹn jáde mo mọ̀ pé ibikíbi tóun kó wà àwọn alálẹ̀ Yorùbá wá fìṣì yẹn jáde wọ́n wá jáde ẹ jọ ẹ bá da àwọn bọ́ọ̀sì yín síta ẹ jẹ́ kán wá bọ̀bọ̀ yẹn jáde nǹkan tí Láwórì ṣe fún ẹ jẹ́ kó wá sọ fún gbogbo ayé ẹjọ́ tó bá tọ́ ẹ jẹ́ kí ìjọba dá fún láì pé nǹkan tó ṣe fún Láwórì yẹn ó wà òkè ẹ jẹ́ kí ìjọba dá ṣé ó ti yé yín Koko Zaria ẹ jọ ẹ̀yin ni mo mọ̀ pé lè ṣiṣẹ́ ìtorí pé kí ni ẹ̀yin lẹ wà ní pàtí yẹn orúkọ yín àwọn èèyàn ń pariwo orúkọ yín ló ń ríǹgì ẹ jọ Ọlọ́run á dẹ̀ fún yín ṣe nǹkan kò ní ṣe yín nǹkan kò ní ṣe yín orúkọ yóò dẹ̀ ní bàjẹ́ orúkọ tẹ́ ti ń bí ìdìbò tipẹ́tipẹ́ kò ní bàjẹ́ ẹ jọ ẹ jẹ́ kán wá bọ̀bọ̀ yìí jáde ẹ̀yin olólùfẹ́ mi ẹ bá mi share fídíò yìí ẹ jẹ́ kí fídíò yìí go viral ẹ jẹ́ kó dé ọ̀dọ̀ Koko Zaria ẹ jẹ́ kó gbọ́ kó lè ṣiṣẹ́ lórí ẹ̀ bàbá Láwórì ò gbọ́dọ̀ kú o bàbá Láwórì ò gbọ́dọ̀ kú o ẹ̀yin tíátà ẹ dìde sọ́wọ́ yìí bàbá Láwórì ò gbọ́dọ̀ kú o kò gbọ́dọ̀ kú o mo tiẹ̀ tún gbọ́ pé wọ́n ní màmá kan sọ wípé bàbá Láwórì nídìí owó ni kò wá màmá ẹ̀ bá ti má sọ bẹ́ẹ̀ ṣé ẹ mọ̀ pé nǹkan tó ń kọ̀ntrólù gbogbo ara wa yìí ibi tó wà nìyí bàbá tí ò mọ̀ pé wọ́n bọ̀ àfọ́gùn lórí ní àtẹ̀yìn tó bá rí bó tiẹ̀ mọ̀ ń sìn ni ó lè ga ìdí ẹ̀ ọ̀rọ̀ agbárí ó dàbí ọkọ̀ ni ó ní kinní kan nínú ọkọ̀ tó máa ń pè ní computer bus àwọn kan ń pè ní brain bus tó bá ti lè yọ kinní yẹn kúrò kò sí àjẹ́ ọ̀run tó lè start ọkọ̀ yẹn mọ́
ọkọ̀ yìí ò tún fọ́nṣọ̀n mọ́ ọ̀ǹtì tán bá dá brain box yẹn padà síbẹ̀ àbí computer box. Bẹ́ẹ̀ náà ni orí wa ìṣeré gbogbo nǹkan tó ń control gbogbo ẹ̀yà ara wa ibi tó lọ ń pèsè sílẹ̀ yìí tí nǹkan bá ti affect orí wàláì ó ti affect gbogbo ara. Mo gbọ́ pé wọ́n ní máa yóò tún ríran dáadáa mọ́ ó ń faint. Mọ́mí wa sọ wípé ó ní ìdí owó ni no èèyàn kì í fi mo dákú ṣeré mọ́mí èèyàn kì í fi mo dákú ṣeré. Tó bá fọ́gùn mọ́yàn lórí ẹni tó bá fágun lórí ẹ̀kọ́ ló máa dúró jẹ ká níbi apá náà ti fọ́gùn àbẹ́sẹ̀ àbẹ́gbẹ̀ àbí ikùn ó sì lè survive ó sì lè dúró but orí gbogbo nǹkan tó ń control ẹ̀yà ara inú orí ló wà. Ẹ jọ̀ọ́ nítorí t'Ọlọ́run ẹ̀yin theatre association ẹ dìde ẹ jẹ́ ká tọ́jú bàbá yìí ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ ká tún lù sí bàbá yìí. Ìkànnì ológo tíátà olóòtú ti fẹ́ lọ yìí ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ ò lọ ẹ jọ̀ọ́ ẹ dìde sọ̀rọ̀ yìí Ọlọ́run á dẹ̀ fún yín ṣe Koko Zaria Ọlọ́run á fún yín ṣe. Ẹ ṣé gan ẹ̀yin olólùfẹ́ mi ẹ ṣé gan mo dúpẹ́ lọ́wọ́ yín ojú tẹ́ fi ń wò mí ò ní fọ́ etí tẹ́ fi ń gbọ́ mi ò ní di èmi ni màá máa wá ẹ̀yin ni màá máa bá ọwọ́ yín ò ní kàn sẹ̀lẹ̀ àpò ibi tẹ́ ti ń rí owó tẹ́ fi ń ra dátà tẹ́ fi ń wọ́ọ̀ṣì prógámù yìí kò ní tán bẹ́ẹ̀ àbùdíntolókun àbùdíntolọ́sà ẹ ṣé ẹ̀yin olólùfẹ́ mi ire o.